عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. حمد الإله واجب بالبوك. ọpẹ́ máa ní fún Ọlọ́run o ẹ bá wa dúpẹ́ fọ́lọ́run ọba tí ó máa bẹ gbére òun lọ́ba tá dúpẹ́ fún àwọn kan ló jẹ ọba aláwùn níjẹta ọlọ́pàá wọn ò ṣe Ọlọ́run ó ti kú ẹnìkan jẹ́ lánàá àìjọ Ọlọ́run ó ti kú bàbá aláwùn tèní Ọlọ́run jẹ́ máa bẹ gbére bẹ́ẹ̀ bá lo 1000 níjọ́ kan á padà ṣàfẹ́kù yín ọlọ́mọdé ó ti yà ń sìn Ọlọ́run nìkan ni ò ní kú. حمد الإله واجب بالبوك استمع نعمات على التوفيق. Ọlọ́run ọba wo là ń dúpẹ́ fún ọba tó pé oore rẹ̀ lórí bàbá wa aláwùn bíyàn bá wò ẹ̀ṣọ́dún kìíní ó ní kò ní ṣe kejì ẹ̀ṣẹ̀ kejì ó ní kò ní ṣe kẹta ẹ̀ṣẹ̀ kẹta ó ní kò ní ṣe keje ẹ̀ṣẹ̀ keje ẹ̀ṣẹ̀ kẹjọ ẹ̀ṣẹ̀ kẹsàn ìkẹwàá ni ó tó lọ́pẹ́ fọlọ́ àbí òtó. حمدا حمدناه بلا تقطيع. Ọlọ́run o a dúpẹ́ fún ọ ọpẹ́ tí ò ní jáǹgbà kan a máa dùn láàárọ̀ a máa dùn lọ́sàn-án a máa dùn lálẹ́ títí láéláé. على الذي يوصف بالتحقيق. orí kí là ń dúpẹ́ fún orí gbogbo dẹ̀kun tá a lè ròyìn tẹ́ pé dẹ̀kun náà ìdẹ̀kun pàápàá ni tọ́ba ní gan ni yá fíjí ohun ta fojú rú ni Ọlọ́run ṣàánú mọ̀ rẹ́ ó ṣàánú bàbá wa láwùn púpọ̀. الله أكبر ما له تمثيل. Ọlọ́run ọba tóbi ìwọ náà bá ń gbọ́ lọ́run tóbi ẹni bá fẹ́ tóbi láàrọ̀ Ọlọ́run gbọ́ lọ́run tóbi lẹ́ẹ̀kan náà títóbi Ọlọ́run títóbi tí ò láfiwé ni bàbá wa láwùn tóbi ní mọ̀rẹ́ ní nefitan ní kirikiri tábà ti rapala tábà ti wọ̀ badàn àmà ti dàlejò ọba kan ní òtún máa jẹ́ bẹ́ẹ̀ àmọ́ ìjọba tọ́lọ́hún ní Nàìjíríà l'Amẹ́ríkà láyé tàwa yìí lọ́dún àlìjọ̀nú lọ́dún ẹran lọ́dún ẹja lọ́dún gbogbo nǹkan Ọlọ́run náà ló máa jọ́ lọ́dún. هو ملك الأكوان بالتعميق. ìpẹ́ tọ́lọ́hún ìjọba tọ́lọ́hún gbogbo tí ń jẹ́ yúnífásì ló jọba lé lórí ìjọba tó yẹ pé yóò máa ìjọba tó yẹ pé báyìí tó ṣọ́ọ̀dù ìjọba Ọlọ́run nìkan ló ṣọ́ọ̀. من نعمة الله أتم الملك AKEJU 10 صاحب التسبيك. lára àdẹ̀kọ́ Ọlọ́run tá bàbá Ọlọ́run bàbá aláwùn dúpẹ́ sí ni pé nínú kí Ọlọ́run tó ṣe fún yín Ọlọ́run ní kẹ́ ẹ lọ ọdún 10 lórí ìtẹ́ àwọn bàbá yín ẹ wá fijọ́ kan lò ó tó wá ń gbé yín dìgbàdìgbà pé ó yá ọba ti stroke ọba ò lè rìn mọ́ kábíyèsí bẹ́ńtà kò lè wọlé mọ́ ó tó kẹ́ dúpẹ́ fọ́lọ́run àbí òtó. يا سيد الملوك بالتوفيق. ìrẹ́ aṣáájú ọba rẹ ọba ẹ̀sìn ìrẹ́dẹ́ orúkọ yín rò ẹ̀ mọ́ tí ń jẹ́ orúkọ yín ni ìfiniṣe kò ń gé oore Ọlọ́run wá fi yín ṣe déédéé oore ó ní ẹ súnmọ́ bí oore ó wá gbé yín síbi ọ̀gángan oore àkíyín púpọ̀. عليك بالشكر بل التفريق. kò sí ohun tó yẹ yín o ọpẹ́ ni ẹ máa dú kò wá sáwọn tó lè bá ní dú bẹ́ẹ̀ bá dú ti kọ̀rọ̀ àwọn ìlàrí Ọlọ́run àwọn mínísítà Ọlọ́run náà ni wọ́n máa bá yín dú ìtókù. كملت 10 بيننا زتاج. ọdún 10 lẹ lò lórí àpèrè àwọn tó bí yín Ọlọ́run ò ní adé kò ní kó fijọ́ kan sí lórí yín kò ní kó ṣí dànù kò ní kó sọnù ayé ò jí gbé gbé mọ́ yín lórí ọba mi tó bá ń kọjá lu rẹ̀ ọmọ ìlú ò dàmọ̀ ìyàwó ò dàmọ̀ olórí ò dàmọ̀ gbogbo ayé ló mọ̀ yín lọ́ba níyì kárí ayé. والكون في الفرحان والتعشيق. ẹ wo ọdún 10 là ń ṣe yìí gbogbo ìlú ní yọnu gbogbo ìlú ní dùn ọmọdé ìlú ń yọnu àgbà ìlú ń yọnu ìjòyè ń yọnu ẹ̀yin ìjòyè nu yín dùn àbí ó dùn ẹ sọ̀rọ̀ dáadáa. كملت يا ألahun في التفريق. Bàbá Alahun 10 أيا سلطان التوفيق. inú ọdún 10 náà ẹ wá lónú nira ẹ lónú ṣòro nínú dẹkùn nínú ayọ̀ nínú gbéga òun lẹ ti lo gbogbo ẹ abáyé dúpẹ́ o gbogbo èyí tó kù tẹ́ lò láyé ẹ nífìnira lò ó. أنا بفرحان وسر قلنا. bàbá wa mufti gbogbo Àwórì wọn ní àwọn gangan fúnra wọn inú àwọn dùn bínú yín ṣe ń dùn torí ayé ò máa sọ pé Ọlọ́run fẹ́ mú náà ṣèbí Ismail ni òun náà ní kùrùkẹrẹ lọ́dọ̀ Aláhùn ọba tí ò mú yín kò fi yín bú bàbá wa ìmáàmù kò fi yín bú ẹbí kò fi yín bú ará kò fi yín búlù ọ nínú àwọn bàbá yín dùn lórí ẹ àwọn sì mọ̀ pé nu ti yín náà ń dùn. تلو الدهور دم بلا تجديد. bàbá Aláhùn wa ni ẹ wá gbọ́ o táyọ̀ fi máa jáyé ẹ mọ̀ pọ́lọ́hún ló ṣe bàbá Aláhùn yìí tá bá fẹ́ ṣe nǹkan kan tẹ́ bá ti ka Kùránì wọn ni àwọn gbà pọ́lọ́hún ti ṣe gbogbo ẹ̀ ẹ má jáwọ́ kó ń bẹ́ẹ̀ ọba tó dẹ dúró tì lánàá náà ẹ dúró tì lọ́la. يا قبة التعليم رحبناك. tìyín parí bẹ́ẹ̀ ìwọ tó jẹ́ pé wọ́n ní ọ̀gangan mímọ̀ ìwọ ni gbogbo mímọ̀ táyé ń wá kiri à ń kí yín pé máa wọlé máa rọra o. يا سر الله ذات تحقيق. tábà ń wá àṣírí Ọlọ́run ibi tọ́lọ́run sodo sí ibi tọ́lọ́run pamọ́ sí ìwọ bàbá náà a máa kí ọ o. ذا منبع الإرشاد والإحسان. bàbá tó gbé àyè kankalẹ̀ àyè sẹ́lẹ̀rú ìtọ́sọ́nà àyè sẹ́lẹ̀rú mímọ̀ bàbá tó sọ gbogbo wa dèèyàn bàbá tó fi mọ̀ yé wa a máa kí yín pé máa wọlé máa rọra. Zakariya Adebayo sutesbik. bàbá wa Zakariya Adebayo tábà ní ẹ ṣéwájú ẹ gbafẹ́ ẹ ti gbafẹ́ nù ọ̀dọ̀ Ọlọ́run ọba tó gbé fún yín ò ní gbà lọ́wọ́ yín láyéláyé. إن كانت الأثمار من أشجار منك يحلى من ومفوق. mélòó èso gita fẹ́ kà
tó ti taragi yín wù jáde mélòó la fẹ́ kà dókítà ni lọ́ọ̀yà ni kìlọ́ ni mélòó la fẹ́ kà tọ́lọ́run ti ní ẹ ti gbìn sínú ayé ọba tó ti ní ẹ gbìn wọn ọlọ́run ò ní wù wọ́n dànù. min ka fununu le ọsítàtì hakon. gbogbo tí ń jẹ́ ìṣẹ̀lẹ̀rú mímọ̀ kí la fẹ́ sọ ẹ dálé ìwé kalẹ̀ ẹ dálé kéwú kalẹ̀ gbogbo kínní ibẹ̀ ní kálukú tí wọ́n ń jáde àwọn tó ti gba degree ẹni tó ti gba master ẹni tó ń bẹ lóma tó ń bẹ Malaysia tó ń bẹ gbọ́ àyè káyè ẹ̀yin ilé ìwé yín ilé ẹ̀kọ́ yín lẹ ti gbẹ́ pé ìṣẹ̀lẹ̀rú mímọ̀ ibẹ̀ kálukú wọn náà ti gbà kọjá. kọ̀dìjà rabbi Allahu bil mawthuki. ọba tó ti wá gbé síwájú fún yín àmàbá yín dúpẹ́ o ọlọ́run ní sọ yín dẹni ẹ̀yìn láéláé. ahda bika Allahu ilal islami mọ̀fákọ̀ alfan. mélòó gèfèrí mélòó kìrìsìtẹ́nì nínú àwọn àfa kéèyàn wọlé tó aláwo kókó òòṣà kókó aláwo pọ̀ ẹgbàáwájú púpọ̀ ẹgbẹ̀rún la fẹ́ kà ní 100 lẹ fẹ́ kà ní ṣé Lokoko ni òkùnkùn wò ní gbàgbé nìkan bẹ tí ń jẹ́ sàkẹ́ òkùnkùn ṣé níyàrú ni nígbà gbẹ́ nìkan bẹ tí ń jẹ́ bàbá Lokoko ẹ ti gbìyànjú ẹ ti tọ́nà sọ́nà ní Islam. abukaka rabbi lil huda wan nas wa Ọlọ́run la wá bẹ̀ Ọlọ́run bá wa da yín sí jẹ́ máa bẹ gbére Ọlọ́run má jẹ́ kú tí kò fi tán Ọlọ́run má jẹ́ tán tí tó fi tán lẹ̀ Ọlọ́run jẹ́ máa bẹ gbére títí láéláé. min hajlihi wal yawmihi qad hana fi biladi imara bitahqiqi. àwa kíwọ̀ wo ìwọ tó ṣe pé o ti káàkiri gbogbo ayé òde lẹ́ẹ̀bó òde tuntun òde Lárúbáwá òde Misra òde Irani òde Pakistan Ọlọ́run tún wá ní ìrìn yín kù síbì kan àníwọ̀ náà ó gorí omi ẹ ti ń gùn tẹ́lẹ̀ àmọ́ òde bì kan ibi tán pè níbi tó rẹ mọ sí tán pè nímọ̀ rẹ ìwọ tó yẹ pé torí ọ̀rọ̀ Ọlọ́run torí wáàsí Ọlọ́run lẹ fi débi akínyẹn máa wọlé máa rọra. Sheikh Muyideen Bello Ajani. ire bàbá wo là ń kí bàbá wa Sheikh Muyideen Ajani Bello ẹni tóun náà bá dùn mọ́ bó ṣe gbórúkọ wọn ní bá mi pariwo Ọlọ́run lẹ́ẹ̀kan náà. zaka waliyullahi zulmantiki. ohun tó dá mi lójú ni pé ọ̀rẹ́ Ọlọ́run wòlíì Ọlọ́run tọ́lọ́run yọ́nú sí yín òun ni yín ọ̀pọ̀lọpọ̀ wòlíì wà Ọlọ́run bù ní wìláyà ni kò tún wá fún lẹ́nu Ọlọ́run fún yín lẹ́nu bẹ́ẹ̀ bá sọ ayé fẹ́ gbọ́ bẹ́ẹ̀ tí ì sọ ayé ń tẹ́tí pé kí ló fẹ́ sọ ẹ̀yin lẹni tẹ́ pọ̀ títí adi títí ò gbọ́rọ̀ Ọlọ́run fẹ́ gbọ́rọ̀ yín afọ́jú tí ò rí náà Ọlọ́run fẹ́ rẹni tí ń pè ní Muyideen akínyẹn máa wọlé máa rọra. bilwaasi kọdija wa bi da'awati. tábàdékìlẹ̀ wá ṣe ń bí ẹ̀ wá ralẹ̀ ẹ̀ wá talẹ̀ ẹ̀ wá ṣe nǹkan kan wá sí tọ́lọ́run ọba gbé fún yín náà lẹ́tú gbé débi àmà kí yín pẹ́ kú oríire káàbọ̀. lil mulki wal ahbabi bit tashwiki. táwálẹ̀ wá ṣe fún bàbá aláwùn ní pè yín àwọn nìkan kọ́nà wá pè yín gbogbo olólùfẹ́ gbogbo ará gbogbo olùmọ̀rẹ́ gbogbo tọmọ àtòjì àti gbogbo APAPA kingdom torí bàbá aláwùn yìí ọba tó lóyè tó pọ̀ ni ránkì wọn pọ̀ Alahun of Imore Alahun of Kirikiri Alahun of Awodi ọ̀rà Alahun of nefitan Alahun of oko baba Sule dá pàpà lọ́hùn. majmu'atul ahbabi rohibnaka. gbogbo àpapọ̀ olùmọ̀rẹ́ gbogbo olóyè kódà bàbá wa Ọ̀túnba Sakios àwọn náà ń kí yín baba Aláyíjagun ń kí yín baba Sunusi ń kí yín gbogbo àwọn àbọ̀ olóyè olórí ẹbí gbogbo wọn kódà minister of defence Balógun ń kí yín kódà bàbá wa olórí àwọn ọ̀dọ́ akéwé àwọn náà ń kí yín pàápàá. billahi kulna marhaban bilbok. Ọlọ́run la fi ń kí yín o àwọn ò lẹ́nu ta lè fi kí yín àmọ́ bá tó ti ń kí yín lánàá tí ń kí yín jẹ̀ta tó ń kí yín lẹ́nìí kò ní dọ̀la kó lóun ò kí yín mọ́. hayaka mulki baynana bun Bello ahmaka rabbul arshi min utagi. ọba àmàrẹ́ ń kí yín gbogbo ọba tó kù náà táwọn náà ń bọ̀ lọ́nà tọkọ̀ wọn ò tí ì jẹ́kọ̀ débí gbogbo wọn náà ń kí yín à ń fọlọ́hún kí yín à ń fara kí yín ọba tó sọ yín débí àní mọ bí ẹ dé dúró. la zilta ma'luman ladal ashkhaz. àdúrà kan làwọn máa ṣe fún yín àpadà sí ibò kò sẹ́ni tí ò lè wọlé bá ayé ti mọ̀ yín gbogbo èèyàn ló ti mọ̀ yín tá bá dárúkọ yín ní dá nínú pápá kódà igi sọ pé òun mẹni tó ń jẹ́ bẹ́ẹ̀ èèyàn wá lè dìbẹ̀ lánàá kó dọ̀la kó dẹni táyé ò ní mọ̀mọ́ àpadà sí ibú tó fi dákọ yín pẹ́ta ló ń jẹ́ bẹ́ẹ̀ tán fi ní mọ̀ Ọlọ́run má jò bá yín láéláé. dum tayyiban zid nura bit tatbiki. ẹ máa bẹ lẹ́ni tí ó máa gbádùn ẹ gbádùn ayán ń gbádùn kú ni ẹ gbádùn dógbó ẹ gbádùn dàgbà tẹ́bá ti wá di 170 180 bọ́lọ̀ ń bá wa ló yá àwa padà rókun yín páwọn àjẹ́ ló pa yín torí ẹ ti gbádùn jù. wa ila kafatal ahimma wal ulama. gbogbo ẹ̀yin àfáà bàbá wa chairman lórí adé gbogbo ẹ̀yin ìmáàmù gbogbo yín la kí o. wal ashkhaz al abrar. gbogbo ẹ̀yin èèyàn pàtàkì ẹ̀yin eminent personalities tẹ̀ ń bẹ́ ń bí gbogbo yín la kí. wal jamaiyat al musalliyat. gbogbo ẹ̀yin ìjọ níjọ alásàlátù mọ̀rẹ́ alásàlátù láṣẹ ti bàṣà ibi tí kálukú ti jáde wá gbogbo yín la kí. minna ilaykum tahiyyatun mubarakatun. gbogbo yín la kí o. tafuhu miskan bàgàtò ìhàrin. kíkí kan tí ó máa lọ gbére kíkí kan tí ò ní dúró kíkí kan tí ò ní lópin à ń kí yín bá ṣe ń kí yín àtúmọ̀ kí yín láti jẹ́nà pé ẹ máa wọlé ẹ máa rọra à ń kí yín pé ìkẹ́ Ọlọ́run kò máa bá yín. hada lamin ibn as-salam yad'u lakum. bàbá wa tó ń kí yín náà ni bàbá wa mufti of Awori land
bàbá wa Sheikh Ismail AbdulSalam Imarawi aláwàlà wọn kì í o. يدعو لكم وللملك أبي التوفيق. àwọn ń bẹ ọlọ́run àwọn ń forúkọ àbáwá àkéjù tí ń jẹ́ tàòfíìkì ìfiniṣe kóńgẹ́ àwọn fi ń bẹ ọlọ́run ọlọ́run fi kálukú náà tọmọ wa àti ìran wa kó fi wá ṣe kóńgẹ́ orí. wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuh. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuh. ẹ gbọ́ lọ́run tóbi. Allahu akbar. ẹ gbọ́ lọ́run tóbi. Allahu akbar. there is no time to waste time. Insha Allah. ọlá pé kò sákòókò ni. bàbá Sheikh Ismail lórúkọ kábíyèsí fún tẹkọ yìí mo bá kábíyèsí promise yín ní 1 million. ẹ gbọ́ lọ́run tóbi. Allahu akbar. bí kábíyèsí bá ní àwọn òtí èmi máa bá wọn fowó promise náwó mo fi lórúkọ kábíyèsí ní kí n máa promise ní 1 million kọ́bọ̀ àbí kábíyèsí sà ẹ lẹ́ni kí n máa kánjú o. náà nísìn à ń lọ bí wáàsí àmọ́ àbá àgbà Lokoko wọ́n ní special prayer fún bàbá wa Alahun. bàbá wa àgbà ẹ káàbọ̀ sà ọjọ́ ló ti lọ ni a fẹ́